Ẹ̀yin àfáà Yorùbá tẹ́ máa ń búra yín lórí íńtánẹ́ẹ̀tì. Any problem? Ṣé nǹkan tó kùn yín kùn nìyẹn? Ọmọ Yorùbá ń ṣépè sọ ọmọ Yorùbá lórí íńtánẹ́ẹ̀tì. Mi ò tí ì rí Haúsá kan rí tó ń ṣe, mi ò tí ì rí àfáà Haúsá rí tó ń ṣépè sọ àfáà Haúsá ẹlẹgbẹ́ ẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì rí. Mi ò tí ì bá pàdé. Ẹ̀yin Yorùbá níbo lẹ ti kọ́ ẹ̀kọ́ tí yín? Ta ló kọ́ yín ní kéwú? Ta ló kọ́ yín ní Quran? Níbo lẹ ti gba ẹ̀kọ́ yẹn? Ọ̀rọ̀ yín ò yé mi o. Mi ò mọ bí tẹ́ ti kọ́ ẹ̀kọ́ tí yín o. Ìsìn àlàáfíà ní ìsìn ní ìsìn Mùsùlùmí o. Ní Islam o, ẹ̀sìn àlàáfíà. Kìí ṣe ẹ̀sìn bárajà gbógun tira yín. Níbo lẹ ti rí ẹ̀kọ́ yẹn? Níbo ta ló kọ́ yín? Ẹ̀yin pásítọ̀ tí ẹ gbógun tira yín, níbo lẹ ti rí? Ta ló kọ́ yín? Ṣé Jésù ló kọ́ yín ni? I'm talking to Yoruba and Yoruba. I'm talking to Yoruba entirely. Yoruba nìkan mo bá ń sọ̀rọ̀. Torí tí ilé bá ti dá, ìta gan máa dá. Nígbà tí ilé bá dá, tí àwa ti ilé tá bá ti tún ayé wa ṣe, àwọn àlejò tó bá wọ̀ wá láàárín, nǹkan tó ń bá lọ́wọ́ wa náà máa ṣe. I come again. Tí ilé bá ti dá, gbogbo àjèjì tó bá wà níbẹ̀ máa dá. Àjèjì tó bá wà níbẹ̀ kò ní choice. Nǹkan tó bá bá nínú ilé yẹn ló máa ṣe. Mo bẹ̀ yín ni. Ẹ lọ ronú padà, ẹ má bára yín jà mọ́. This is 2023. Ìtìjú ni fún yín wípé ká gbọ́ pé àfáà ń gbé àfáà lọ sí kóòtù. Àfáà ń gbé àfáà lọ sí ilé ẹjọ́ torí tí ọ̀rọ̀ rédèrèdè tí ò ní láárí. Kristẹni ń gbé Kristẹni lọ sí kóòtù, ó ń gbé lọ sí ilé ẹjọ́. Ẹ ò kì í ṣe onígbàgbọ́, onígbàgbé ni yín. Ọba Àgbáyé ló ń jábọ́ lọ́wọ́, ọba Àgbáyé ló ń sọ̀rọ̀. Iṣẹ́ tí a rán mi lèmi ń jẹ́ yìí o. Iṣẹ́ tí a bá dẹ̀ ti rán ẹ̀kọ́ kò kí ń pa ẹ̀kọ́. Tèmi ni pé kí n máa pè yín sí àwọn àfiyèsí ní nǹkan tó bá kún díẹ̀ káàtó. Tí ní pé kẹ́ gbọ́, kàbí kẹ́ tó wá fọlọ́pàá gbé mi. Kàbí kẹ́ rán àwọn ayákìlà sí mi. Torí mo máa bá yín sọ̀rọ̀ títí máa fi kú ni. Kò sí nǹkan tó lè jẹ́ kí ronú pọ̀ àdà láyé láti má bá yín sọ̀rọ̀. Mo máa bá yín sọ nǹkan tó ń jẹ́ òtítọ́ ọ̀rọ̀ títí máa fi sọ fún ayé wípé ó dìgbò ṣe. Nǹkan tèmi yàn láàyò ni láti máa sòótọ́. Mi ò wá síbí láti wá bú ẹnikẹ́ni. Mo wá síbí láti wá gbà yín níyànjú bí ilẹ̀ Yorùbá máa ṣe ní ìlọsíwájú. Àwọn àfáà tẹ́ máa gbọ́ ẹ̀wà ẹ̀sùn wọn ní 2023. Mo máa dárúkọ ẹ̀kan fún yín níbẹ̀. Tí ẹ ò gbọ́dọ̀ fi wáàsí ẹ̀ ṣeré pẹ̀lú research tí mo gbá nípa wáàsí ẹ̀. Kẹ́ lọ máa gbọ́ wáàsí ẹ̀. Akéwùgbà gold. Ẹ lọ máa gbọ́ wáàsí ẹ̀. Mo máa ń gbọ́ wáàsí tó máa ń ṣe. Òun fúnra ẹ̀ ó dà ipò ti sáwó rí. Ó mọ̀ wípé ẹ̀sìn kò kí ń ṣe nǹkan téèyàn ń gbé sórí. Ó ṣe wáàsí kan lọ́jọ́ kan. Ó ní ṣé mọ́tò tí a gùn, ó ní ṣé Kristẹni, ó ní ṣé Mùsùlùmí ló ń ṣe. Aeroplane tí a ń wọ̀ ṣé Mùsùlùmí ló ṣe. Ó ní awúlò fúnra wa ni. Babaláwo wúlò láyé títí ẹ̀. Kristẹni wúlò láyé títí ẹ̀. Mùsùlùmí náà wúlò láyé títí ẹ̀. Iṣẹ́ tí babaláwo máa ṣe Kristẹni ò lè ṣe. Iṣẹ́ tí Kristẹni máa ṣe babaláwo ò lè ṣe. Ọba Àgbáyé ò kì í ṣàbòsí. Tí Akéwùgbà Gold bá ti ń ṣe wáàsí,
ẹ tẹ́tí kẹ́ gbọ́ ọ̀kan tó sọ. Mo ti ṣépè sọ́rí o nígbà tó sọ̀rọ̀ kan tí ò ní mínítì tí mo ṣe wàásù kan nígbà yẹn tó lọ tákù wàásù yẹn. But ìgbà tí ma fún lésì kò fún mi lésì dàárọ̀ yìí. But ìgbà tí mo tún gbọ́ wàásù ẹ̀ lọ́jọ́ mẹ́ta yìí tí mo wá rí wípé má nìyí ó dà pé nǹkan tèmi ń rí ó dà pé ó ti ń rí. Torí ẹlòmíín wà tó bá gbọ́rọ̀ kò ní sírò lákàn fèsì. Tó bá ti gbọ́rọ̀ ọ̀rọ̀ yẹn á kọ́kọ́ dún gbọ́n létí ẹ ó wá jókòó wípé kí ni má ní mean wá sírò lé. Tó bá ti wá sírò lé ọ̀rọ̀ wà lọ́rọ̀ tí má ní sọ. Àwọn yẹn lọ̀rọ̀ mi lè yé, kì í ṣe àwọn tó máa ń lo first attack dáhùn ọ̀rọ̀. Bíbélì sọ wípé yára láti gbọ́ lọ́ra láti fèsì. Àwọn kan wà kọ́rọ̀ tó balẹ̀ báyìí wọ́n ti fèsì. Aláìlọ́pọlọ làwọn yẹn. You will think before you talk, before you comment. Think before comment. Don't just talk. So àfáà àtẹ́fẹ́ gbọ́ ní 2023 mo ti sọ fún yín yẹn. Ẹni àfáà tó bá ti ń ba àfáà ẹgbẹ́ ẹ̀ jẹ́ ẹ ṣépè sọ. Ẹni àfáà tó bá ti wá sí orí live tó bá ti ń ṣe wáàsí tó ń bú ọmọlàkejì ẹ̀ tí ò sọ nǹkan tí àlùkùránì ní sọ ẹ bú èpèlú. Kí ẹ fi èpè bá kọ́mẹ̀tì ẹ̀ jẹ́ pé ṣé nǹkan tí Allah ṣé àṣẹ tí Allah pa fún ẹ pé kó máa sọ fún àwọn ènìyàn ló ń sọ yìí. Ṣé nǹkan tó wà nínú Kùránì ló ń kà jáde. So àfáà àtẹ́fẹ́ gbọ́ 2023 Akéwùgbà Gold tó bá gbọ́rọ̀ mi láàárọ̀ tó bá gbọ́rọ̀ mi lọ́rọ̀ mi láàárọ̀ ẹ̀rọ àyàwó pé má ní ìyá criminal gan o wípé ó mà dárúkọ òun kò sí nínú yín tí mi ò kí monitor. Gbogbo programu tẹ́ máa ń ṣe gbogbo ẹ̀ ni mo máa ń gbọ́. Tí bá ti gbọ́ tí bá ti tẹ́tí I was digest. Mo ti wo fídíò Akéwùgbà Gold bíi mẹ́ta tó ń sọ ọ̀rọ̀ tó ní mínì tó jẹ́ wípé tí orí ẹ bá pé tó bá sírò lé wáàsí yẹn you will do something better. Èlé tó pọ̀jù nínú àwọn àfáà tó wà lórí íńtánẹ́ẹ̀tì ṣe kárí mi ká lè sọ pé mo ń sọ̀rọ̀ ló pọ̀jù nínú wọn. Èmi ń ṣe wáàsí kí àwọn àfáà ẹlẹgbẹ́ lè máa sọ pé sheik àfáà ìwọ ló mọ̀rọ̀ sọ jù. Ẹlòmíì kẹ́ ń ṣe wáàsí tí Allah gbélé lọ́wọ́ wípé kó máa ṣe fún àwọn ènìyàn kì í ṣe láti fi wá ojú eré ènìyàn. Ẹlòmíì ń ṣe wáàsí kí àwọn àfáà ẹlẹgbẹ́ kó lè máa yìn wípé òun ṣe wáàsí. Ẹlòmíì ń ṣe wáàsí kí Ọlọ́run Allah kó lè san ládàá fún. Irú wáàsí yẹn ni Akéwùgbà Gold ti ṣe ń sìn. Ó lè wá dọ̀la kó tún ṣe mí máa tún sọ fún yín pé ẹ má gbọ́ nǹkan tó sọ ó ti tún purọ́ níbí. Ibi tó bá ti purọ́ máa sọ fún yín pé ó ti tún parọ́ níbí. Ibi tó bá ti sọ òtítọ́ máa sọ fún yín pé eléyìí òtítọ́ ló ń sọ. Ìwáàsí tó ń ṣe lọ́wọ́ yìí báyìí òtítọ́ sì ni. Come back. Thank you so much for watching. See you next time. Bye for now.